Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Ẹ wo Ààrẹ Almoroof ló jáde láti wá tún pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ àṣírí nípa Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀ níbi tí wọ́n ti jọ lọ sí pátì kan tí wọn ò jọ kíra. Ẹ wo oríṣiríṣi ọ̀rọ̀ ni Ààrẹ Almoroof sọ lórí ọ̀rọ̀ yìí tó bá jẹ́ kí ìgbà àwọn kọ́lẹ̀ darapọ̀ wá lórí ìkànnì. Ẹ like, comment, kẹ́ subscribe, kẹ́ share àwọn fídíò wa kẹ́ bá jẹ ìgbádùn àwọn content báyìí. Ẹ wo ẹ jẹ́ ká má ṣe kí ni ẹ ká má fà pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ká má fà wọ́pọ̀ ṣòfò. Ẹ jẹ́ ká tójú abẹ́ kó. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ dákun tẹ́ bá ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀. Ẹni tó bá ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ lórí +202 855 1748. Ẹ jẹ́ kí n mọ̀. Tẹ́ bá ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Mi ò tí ì rí comment ẹ jẹ́ kí n mọ̀ ṣé ń gbọ́ mi. The comment is not coming up. Ẹ kí n pe ìyá yìí kí n má máa sọ̀rọ̀ dànù. Ẹ jọ̀ọ́ ẹ wọlé ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi okay mo mọ̀ pé ń gbọ́ mi nìyẹn because comment yẹn ò tí come up. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo kí gbogbo ẹ̀yin ọmọ aládé, mo kí gbogbo ẹ̀yin ọmọ olóyè. Ṣé rí tí ọmọ Ọ̀yọ́ bá dákẹ́ àwa gbọ́rọ̀ sáwọn bàbá wa lẹ́nu ni o wọ́n máa níbì kan tó yẹ pé tí wọ́n bá léni tó bá padà a ní láti ṣó sọ̀rọ̀. Okay, thank you. Tí gbogbo ọmọ Ọ̀yọ́ tó bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ ẹ fẹ́ fọgbọ́n lé wa wọlé kẹ́ ẹ lè gba ipò tẹ́ ẹ fẹ́ gbà. Number 1 lálákọ̀ọ́kọ́ kí n tó lọ sí anywhere ẹ jọ̀ọ́ ṣó yóò ní pẹ́. Ìwọ tó o bá like bó bá yẹ fẹ́ kílẹ̀ ayé ọmọ bàbá ẹ ìyá ẹ kó rí ni kò ṣe comment o. Mi ò fẹ́ ẹ̀yin olépè olórí burúkú máa yọ yín kúrò lórí page máa block yín ni. Continue. Alákọ̀ọ́kọ́ mo fẹ́ kí bàbá mi Sunday Igboho òòṣà ọmọ aládìkún tí kì í di tiẹ̀ láàbọ̀. Owó bàbá Dami, thank you very much. Mo really appreciate yẹ. Mo kí bàbá mi bàbá Èkìtì. Ẹ bóyá jẹ́ pé bàbá Èkìtì tiẹ̀ ṣe tí ò bá yín dá sí nonsense tí gbogbo yín ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá Èkìtì. Ẹlẹ́ẹ̀kẹta mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá Sokoti. Bàbá Sokoti alágbẹ̀dẹ ọ̀run. Ìjà ti lọ ó ti lọ sọ́tún ó ti lọ sósì. Ẹni tó parí ẹ̀ náà ló parí ẹ̀ yẹn. Nínú ọ̀rọ̀ mi gan tí irọ́ ò fi da torí gbàdọ̀ gbé mi mo ní mi ìfẹ́ sí lórí aago pẹ̀lú bàbá Sokoti. Bọ̀ mo wò pé àwọn àgbààgbà wà ń bẹ̀ a lè máa jà lọ títí. Ìyẹn ti lọ láàrin mi àti bàbá Sokoti. Tẹ́niwọ̀n bá tún wáyé a jẹ́ pé èṣù yẹn ò tí ì kúrò ní ibi tó ti ń dáná sí gbogbo wa. Lóòótọ́ nǹkan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n pa wá Fúlàní pa wá bọ́ṣẹ́ fẹ́ gbọ́ mo ti ń dákẹ́ bọ̀ tẹ́lẹ̀ yìí mi ò ní dákẹ́ mọ́. Ẹ lè lé mi lórí Facebook o any one of you ò lè lé mi lórí Facebook. Ṣé rí lára kọ̀ọ̀kọ́ ẹ̀yin èèyàn lẹ́ni ká má dá Awíkoko lóhùn bọ̀ Awíkoko tẹ́ ẹni ká má dá lóhùn Awíkoko keep it coming out láti on the 5 tá a ti jẹ oyè. Kí ló dé táwa Yorùbá jẹ́ kó rí wá pé kí ló dé tá a sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà kí ló dé tá a ń dálé apá kan tá a ń fi kan sí kí ló dé. Èmi ò wá sọ̀rọ̀ lórí ọlọ́ba bọ̀ máa sọ̀rọ̀ lórí bàbá tèmi Ọ̀wọ́adé. Bẹ́ẹ̀ ni it's getting too much. Bọ̀ Awíkoko jẹ́ sọ ọkọ̀ fún ẹ kò sígbà tó ò ní rẹ́wọ̀n e sórí gbogbo àtọ́ ń tì ẹ lẹ́yìn ó ti ń yé wa lọ́yọ̀ọ́ sí i pé àwọn tó ń tì ẹ lẹ́yìn wọn ni kò máa continue. Àwọn ò jáde ṣe show fún ẹ̀yin mọ́ bọ̀ ó jáde on the 6th on the 7th on the 8th on the títí tó fi dé ní 20 ní 30 kí ló dé. Ṣé wọ́n nìkan ló wà lórí online ni o ò níṣẹ́ o ò ní ìkọ̀kọ̀ tó fẹ́ grab o wá ń ṣó Aláàfin káàkiri o rí pé yí ẹ ti bàjẹ́ Awíkoko. O mọ̀ pé ò tó bẹ́ẹ̀ gbogbo ẹnu ẹ tó wọ́ tó fi ń sọ̀rọ̀ yẹn gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn àtọ́ ń lísì sí ẹ mo kàn rí pé gbogbo ọgán orí wọn ò pé gbogbo ẹnu mo fi sọ àní ìdí tí mo fi ní pé àtọ́ ń lísì sí ẹ ọ̀tọ̀ àtọ́ ń kọ́mẹ̀ntì sí ẹ lórí kíní ẹ orí wọn ò pé mo rí one stupid boy ẹni yìí ó possible kí n máa dárúkọ yín bọ̀ nǹkan tí mo bá wá kọ́ nìyẹn. Ìjọ tí bá máa dárúkọ gbogbo yín báyìí máa gbé orúkọ yín sórí orí YouTube orí Facebook ẹ ṣì èrè ni àbẹ́ ẹ̀ sinwin kò ní yẹ Awíkoko. Now ẹ jẹ́ sọ̀rọ̀ ṣe ní ṣe tẹ́ ẹ ṣe gbogbo yín àtobìnrin àtọkùnrin àtọmọdé àtàgbàlagbà ẹ fẹ́ lé mi kúrò lọ́dún Adéyẹmí lọ́dún náà lọ́hùn
ẹ yí róbó ọ̀rọ̀ mọ́ mi ẹ tún rí ṣe mo tún déwájú bàbá mi wọ́n tún wẹ́kọ̀mù mi kódà wọ́n pa ògúnfe nítorí ààrẹ ń bọ̀ ìyẹn bàbá mi tó lọ wọ́n pò ògúnfe fún wa àwa tún jẹun nílé bàbá ẹ lọ́ máa lè ní mí ẹ lọ́mọ Fúlàní ní mí ọ̀pọ̀lọpọ̀ tó bá mọ̀ mí á mọ̀ pé mi ò ṣọmọ Fúlàní o ó ti yé yín tẹ́ ẹ bá mọ̀ mí dáadáa ẹ mọ̀ pé là wà lójú mi ẹ mọ̀ pé tí máa ń sọ ìlà ó wà lójú mi irun lóbò ẹ ń ṣí èrè ní àbọ̀ lórí burúkú ní gbogbo yín èmi tí mo mọ lù tí mo ti wá bọ̀ ẹni ká dákẹ́ ẹni ká fi Awíkókó lẹ̀ bọ̀ wèrè yín ò lọ kọ́mẹ̀ntì ń bẹ̀ kẹ́ ẹ sọ fún bàbá ìpè yìí tó ṣe tó ẹni ká má dalẹ̀ Yorùbá rú tí gbogbo ẹ bá wà sọ̀rọ̀ ààrẹ ni o ààrẹ ló dálẹ̀ bọ̀ má máa tẹnu mọ́ fún yín ààrẹ ló dálẹ̀ láti bí ọdún 5 t'Awíkókó ti bu Aláàfin ààrẹ ló dálẹ̀ láti ìgbà tí ológun dúdú oníwárápá ọ̀ràn onídàbẹ́tìsì tó ti bu Aláàfin ààrẹ ló dálẹ̀ láti ìgbà tí idiot bọ̀wọ́ kan náà ní kò ju 35 years yẹn lọ tó ti ń sọ̀rọ̀ sí Aláàfin ọ̀rọ̀ ẹyọ kan tẹ́ èmi sọ wẹ́nà ẹ jẹ́ nǹkan pé mi ni nítorí pé mo lórúkọ ju gbogbo wọn lọ orúkọ tí wọn ò rìn èmi ń wá sórí bíi láti cash cruise ni èmi ò wá sórí bíi láti wá pa owó monetization tó lórí burúkú gbogbo yín wá èmi ti offend monetization láì mọ iye YouTube mi rí nǹkan kan gbà kò dùn mí but àwọn tó ń rí jẹ lábẹ́ mi tẹ́ ẹ bá máa gbé show mi ẹ fi caption gidi sí otherwise máa flag ìyá ẹ olódù ọ̀rọ̀ ni mo sọ I'm not here to play today anybody tó bá fẹ́ bú mi tí ẹ fẹ́ rí ó dà pé mo ti tẹ ìkọ̀kọ̀ kọ́mẹ̀ntì òtẹ̀ ní wa ó dá báyìí ok ẹ̀yin èèyàn ẹni ká dákẹ́ fún Awíkókó ẹ̀yin bàbá mi lọ́yọ̀ ẹ má bínú mo ti disappoint yín lẹ́nìí ẹ̀yin mọ̀ sí mi ẹ má bínú ẹ̀yin big sister mi mo ti disappoint yín gbogbo ẹni tẹ́ wà nínú Oòduà diaspora tẹ́ pè mí pé ààrẹ orúkọ olókìkí ni mí orúkọ mi ò gbọdọ̀ má rìn ẹ wòran báwo ni Awíkókó ló ṣe máa ṣọ́ Aláàfin káàkiri náà ẹ jẹ́ wá sọ ọkọ̀ fún yín situation kan happen lánàá wọ́n ní bàbá wa Ọ̀jájá níbi kíní tí wọ́n lọ lánàá Ọ̀jájá ń bọ̀ ìgbà tó Ọ̀jájá ń bọ̀ àwọn ọba dìde wọ́n dìde fún ẹjọ́ Aláàfin àti Ọ̀jájá 5 and 6 ni wọ́n ibi tẹ́mi máa put ẹ nìyẹn nobody should expect ikú bàbá yèyé kó dìde ikú bàbá yèyé ò ní dìde fún Ọ̀jájá a fẹ́ máa sọ dìjà bọ̀ wọ́n sọ bọ̀ kàkà kẹ́ ẹ bú wọn wọ́n wò pé mo dẹ̀ ń lọ sọ́dà kọ́mẹ̀ mo dẹ̀ rí pé ẹ kàn ń gbé mi ṣépè ààrẹ ló dálẹ̀ olórí burúkú ni ọmọ àlè ni bàbá ẹ̀ ọmọ Fúlàní ni ọmọ kìíní kan ni mo wá rí pé kò tẹ̀ sí kọ́mẹ̀ntì kankan tó favour mi because àmọ́ Ọ̀yọ́ gan they just keep quiet mo ti lọ sọ lórí on diaspora level we keep quiet tó fi máa búlì Ọ̀yọ́ pa èmi tí mo jẹ́ speaker ẹ̀yọ̀ kan ṣe bóyá kẹ́ ẹ gbé mi báyìí ni kí gbogbo tani ẹ kó gbé mi kẹ̀kẹ́ pé ààrẹ ó yá máa nìṣó àwà lẹ́yìn ẹ̀ kẹ́ máa fàdúrà ní mi lọ́wọ́ brother mi wà lọ́yọ̀ọ́ ìkànnì ọgbọ́n ajíṣebí Ọ̀yọ́ àwọn náà wà lọ́yọ̀ọ́ speaker ni wọ́n but speaker gẹ́gẹ́ bí bàbá tèmi jẹ́ wọn ò fẹ́ kí n sọ̀rọ̀ ẹ̀yin náà wá sọ máa sọ̀rọ̀ Awíkókó wá ṣe bó ṣe pé ilé wọn tó fẹ̀ yẹn ó wá fẹ́ máa gain ground ó fẹ́ máa fẹ́ ẹ ti wá rí gbogbo irọ́ tó fabricate gbogbo yìí gbàgbọ́ that is nonsense let me tell you yesterday I really love what Kábíyèsí did mo love ẹ̀ pa màá sọ ìdí tí mo fi love ẹ̀ o ṣé ẹ̀yin lérò pé ọ̀wọ́ adé ò rí nǹkan tó ń lọ number 2 Awíkókó ti gbin oró sínú Kábíyèsí wa kò ń ṣe èmi ààrẹ mi ò tó bẹ́ẹ̀ àwọn bàbá mi ló ń bá Aláàfin sọ̀rọ̀ àwọn bàbá mi náà dàrẹ́ẹ̀tì nǹkan tí Aláàfin máa ṣe àwọn bàbá mi náà jẹ́ kó mọ bó ṣe tó Aláàfin ọ̀wọ́ adé ò tí ì pé oṣù kan lórí oyè Awíkókó fẹ́ ó búlì bàbá yìí pa now you people are telling me to keep quiet ẹni tó bá sọ fún mi pé kí n keep quiet kí n má sọ lórí Awíkókó wàhálà máa bẹ́gi fórúwẹ̀ èpè kan máa bẹ́gi fún torí mo mọ̀ pé yìí fans mi ẹ̀ tẹ̀lé mi ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ bá wà bí ẹ ṣí àkíní. And I don't have anything to do with Awíkókó but since tó pé ó ń dárúkọ mi ó ti mọ̀ pé tóun ò bá pe Ààrẹ Almaroof yẹn kí ni yóò ní lọ sókè èmi náà fẹ́ gbọ́ bí ọ̀rọ̀ Paso èmi náà fẹ́ rí
Tekini mi náà fẹ́ wò. Picture mi lẹ fẹ́ rí. Ohun ààrẹ náà fẹ́ gbọ́. Tí Awíkókó ò bá fi ààrẹ sí, wàláhì kò lè réyàn 1000 kó wò. Tẹ́ bá ẹ̀ta kẹ bẹ́ẹ̀ tiẹ̀. Kó ṣe show kó má fi ààrẹ Almaroof sí. Bóyá máa lérò. Ẹ jẹ́ kó ṣe show kó má fi ààrẹ Almaroof. Ó ní bọ́n mú bàbá òun lẹ́sẹ̀. Ó tún lu àwọn èdè àpèbọ̀ fáláàfin. Ẹ̀yin ọmọ ilé Ifẹ̀ dẹ̀ keep quiet. Ẹ dẹ̀ ní ká máa sọ̀rọ̀. Kò ní yẹ tó bá ní máa sọ̀rọ̀. Ìfẹ́ wo comment anybody. Ẹ tó bá ní kí n dáfẹ́ fún Awíkókó kò ní yẹ. Èmi àti bàbá Sokoti, bygone is bygone. Ìgbòho. Bó ṣe jẹ́ pé àbúrò ló jẹ́ sí mi pẹ̀lú ọba ọjọ́ tí mo gbà lọ́wọ́ ẹ̀. Mo respect ẹ to the core. Èmi máa ń settle jáde èmi ò ń da nǹkan rú. But mo wá ti rí pé nítorí pé mo pọ́n bàbá mi létí mo ní Aláàfin ju Ọ̀ọ̀ni lọ. Ó ní gbogbo ìyá wèrè sí. Dẹ́dẹ́ ààrẹ ló dalẹ̀ ń ṣí èrè ni. Àbẹ́ ń sínwín. Ẹ̀yin ò ní gbogbo nǹkan tó ti ṣe tèmi lẹ wá rí mú. Ẹ wá mú mi sọ́wọ́. Tó o bá porí mi lásán, ojú ọ̀tún á lọ. Tó bá pè mí lẹ́lẹ́kejì, ẹsẹ̀ òsì á lọ. Tó bá pè mí lẹ́lẹ́kẹta, apá ọ̀tún á lọ. Mo fi Ọlọ́run búra. Mi ò ní jáde kí n ṣèkà fún ẹnì kankan. Kò sírú agbára tó lè ní. Bóyá lọ́kùnrin ni ẹ, bóyá lóbìnrin ni ẹ, kò sí. Mo rí gbogbo nonsense tí dára náà ṣo tó ń sọ mi ìráyè títí ẹ̀. Ọ̀rọ̀ títí ẹ̀ yẹn ẹ̀gbẹ́ ni. Òun náà fẹ́ fi wá kọ́ bọ́dì lọ́yọ̀ọ́. Ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. But I'm not here to even explain anything. Nǹkan tí mo wá explain ni pé nǹkan tí Aláàfin ṣe lánàá. That is the right thing. Aláàfin will never stand up. So k'Aláàfin dìde. Kẹ́yìn ọmọ Ilé Ifẹ̀ àtẹ̀yìn ọmọ Yorùbá tí ò mọ̀ tán. Kẹ́tún ní ṣó tán. Ó padà dìde fún Ọ̀ọ̀ni. Awíkókó ti gbé oró sínú Aláàfin. Awíkókó ti sọ̀rọ̀ tó máa ṣe rò pé àwọn bàbá yìí ṣé Ọ̀ọ̀ni ò sí lórí íńtánẹ́ẹ̀tì ni? Ṣé Aláàfin ò sí lórí íńtánẹ́ẹ̀tì ni? Ṣé Olúwo ò sí lórí íńtánẹ́ẹ̀tì ni? Ẹ tún parọ́. Ẹni wọ́n disgrace Ọ̀ọ̀ni. Gbogbo ẹ̀yin blogger tẹ́ ẹ sọ ẹ jẹ́ máa ṣàforíjì. Kẹ́ ẹ lọ tọrọ àforíjì nǹkan tẹ́ ẹ̀ sí ń bẹ̀. Àwa wà ń bẹ̀. Olórí burúkú Awíkókó yìí ó lọ farapamọ́ ni. Èṣe tó ṣe tí Ibrahim Chatta fi géètì ẹ̀ olótún wá ṣe kò ní ọ̀nà kankan tó fẹ́ gbà lọ́yọ̀ọ́. Torí bó ṣe wà yẹn àti ní DNA ti dúró ní gbogbo owó dé ìyànà ọlọ́ra everywhere tó wọnú Ọ̀yọ́ DNA Awíkókó ti dúró ń bẹ̀. Mo fi Ọlọ́run búra kò ṣe pé ààrẹ ló máa rún ẹ ọ̀rọ̀ tó ti sọ fọ́ba wọn tó bá wọnú Ọ̀yọ́ tí wọ́n bá lù ẹ́ ọmọ àlè rẹ tó bá dé tí ò bá lù ẹ́ tó bá tún yẹ olè ní ààrẹ ló ní kó wá lù mí o ìwọ lọ sọ́yọ́ Ọ̀yọ́ ètò lọ yẹn bóyá ó dàkẹ́tẹ̀ bóní náà ṣe rí ẹ mo sọ mo tún sọ tí èmi ààrẹ Almaroof bá rí ẹ ní ọjọ́ yẹn ni Awíkókó wọn nínú ẹ o bọ̀ máa jẹ́ kán bọ́ǹdù ẹ báyìí jáde máa ṣe fídíò ẹ wọ́n á dẹ̀ gbé ẹ jáde kó lè mọ bí ẹnu tí mo ní àwọ̀ o bàbá tiwa l'Aláàfin àwọ̀ ò dẹ̀ ní ṣe Aláàfin gbọ́ àdẹ̀ ní ti Aláàfin síbi tó máa ti kọlu àwọn ọba ṣe bí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ó lọ kí Aláàfin Aláàfin ni ẹni tí ó gba àyè òun ló ṣẹ̀ṣẹ̀ gba àyè gbogbo ọba ló gbọ́dọ̀ máa lọ kí ebe ti gbé olóṣì náà ni ẹni kó máa lọ ìjà tẹ́ ẹ fẹ́ kó bẹ̀rẹ̀ yẹn ó ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ni mo ní píṣọ̀ bàbá ń bì báyìí ìfù bàbá wa Adéyẹmí ikú bàbá yèyé mo mọ̀ fẹ́ fi kíní ẹ̀ torí mo ti rí pé the more tí ẹ fi ń gbé àwọn èèyàn ti gbé kíní ẹ bẹ́ẹ̀ pé irọ́ ni o kò ṣe kíní kò respect sí Aláàfin ò ní dìde Aláàfin ò ní dìde láyéláyé kò possible ó lè ẹ wo mo fẹ́ fi picture yàn yín ó lélẹ̀ kò ń ṣe photoshop ó lè ṣẹ́tìrí bàbá Adéyẹmí rèé tí Aláàfin bá ti jókòó ewọ ní ẹ̀yin lẹ mọ̀ nǹkan kan ẹ̀yin lẹ mọ̀ ìtàn ewọ ní ìtòrí ẹ̀lẹ́ṣẹ̀ máa rí Adéyẹmí ó máa dé party síwájú anybody ewọ ó rèé bàbá rèé tẹ́ rí yìí abẹ́ rí dáadáa bàbá Adéyẹmí rèé kú bàbá yèyé rèé ìjókòó ló wà òní lẹ̀ lọ kí so kí là ń fabricate ọ̀rọ̀ yìí pé must ni kí Aláàfin dìde no kò lè dìde ó ti jókòó ẹni tí Aláàfin bá dìde fún mi rò kó lè dìde kódà tí president ìlú bá dé gan Aláàfin ò gbọdọ̀ dìde èèwọ̀ ni ó ti wà ní inú ìwà àṣẹ̀dáde Ọ̀yọ́ Awíkókó ò lè ṣe oríire pẹ̀lú bóyá ṣe yẹn ó dẹ̀ máa rẹ́wọ̀n he
torí ìwé tó fi ń búlé Aláàfin àwọn ọmọ yóò máa rí Ọọ̀ni fín ẹ gbà mí ẹ̀yin tẹ́ kọ́mẹ́ǹtì èmi ò wo kọ́mẹ́ǹtì o but for now bí Awíkókó ṣe ń rí Aláàfin fín àwọn ọmọ Ọ̀yọ́ a máa rí Ọọ̀ni fín bẹ́ẹ̀ ọ̀rọ̀ lásán máa làárẹ̀ sọ tẹ́ máa dalẹ̀ rú láti on the 11 about the 12th of January April 30 la wà yìí tó bá tẹ̀ á pé mo ṣẹ̀ ni màá ní kí n bọ́ bí tí mo dẹ̀ sọ mo ti bọ́ ta mo apologize what else do you guys want kò yé mi what else do you want mi gbọ́dọ̀ má dárúkọ bí Esabod ẹ jọ̀ọ́ torí Ọlọ́run anytime tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ wádìí ọ̀rọ̀ dáadáa because mo mọ̀ pé àgbàlagbà blogger ni yín and I respect you for that nítorí pé before you talk ẹ máa ń ṣe arithmetic dáadáa but mama ẹ má bínú ẹ tẹ̀lẹ́nu Esabod ẹ lè bú mi o but ẹ tẹ̀lẹ́nu ẹ ní pé èmi ni wọ́n lè èmi lè mi ń pa ìtàn nítorí ẹ dárúkọ mi ni o Esabod mi ready láti wá máa fa wàhálà pẹ̀lú yín no ó ti yé ìyá mi dẹ̀ sọ fún yín pé kò rí bẹ́ẹ̀ ẹ wá ń pe èdè kan fún ìyàwó mi pé ààrẹ àwọn ọmọ Ọ̀yọ́ lẹ ń bá wí sọmọ Ọ̀yọ́ lòun ni wípé Almaroof lẹ ń bá wí ẹjọ́ torí Ọlọ́run ta ló ní Àjọkẹ́ mo fẹ́ kẹ́ reframe ọ̀rọ̀ yẹn nítorí pé kò fẹ́ wàhálà ni ò ṣe dá yín lò ẹ wá ń bèè pé ẹ ń bá ọkọ ẹ wí ẹ dẹ̀ expect pé kó má sọ̀rọ̀ èmi ò gbọ́rú ẹ̀ rí o but now mo ti kúrò lórí yẹn but Esabod ẹjọ́ anytime tẹ́ bá ti fẹ́ ṣe case lórí Aláàfin èmi ò ní kẹ́ bá bu Aláàfin o ìyẹn ò ń ṣe tuntun kò sẹ́ni tẹ́yìn ń jápa àṣọ fún ẹ ti jà fọ́ ni ẹ ti jà fáwọn ẹ ti jà fọ́lùwò kò sẹ́ni tẹ́yìn jápa àṣọ fún ìyẹn fine but tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ Aláàfin ẹ yọ tèmi kúrò ẹ má máa dárúkọ mi pé èmi ni kinní kan ta ni ní gbogbo scenario tó ṣẹlẹ̀ gan mi ò síbẹ̀ mo ti padà on the level ni mo ti kúrò lọ́yọ̀ọ́ mo kàn lu agbẹ́ iṣẹ́ tí mo ń ṣe ò permit mi mo bẹ̀bẹ̀ náà fi fún mi láyé ìjọ yẹn náà everybody wá bọ́ta ẹ wá ń sọ̀rọ̀ ẹ wá sọ pé ààrẹ ni ẹjọ́ torí Ọlọ́run gbogbo ìjọba ti ń pè mí ẹ pé orí mi síre ni o ẹ pé orí mi síre ẹ má pò orí mi síbi torí ní ìbá ti pò orí èèyàn síbi téèyàn bá kọlù mí ó kọlù wàhálà gbogbo ẹ̀yin tẹ́ ń dárúkọ mi pátápátá tẹ́ ẹ̀ tún ṣépè fún mi tẹ́ ẹ̀ ń bú mi tẹ́ ẹ̀ ń bú ìyá mi kí ló ṣẹlẹ̀ náà ẹ fi mí lọ́rùn lẹ̀ Awíkókó the battle line has just been drawn because ó ti fa àyè jálẹ̀ báyìí wọ́n wá jáde fún ọ̀nà ọmọ tí ò tó àrífín ẹ wá ní tó bá tiẹ̀ jẹ́ pé Aláàfin ní intention láti dìde fún ọ ni pé òun fẹ́ respect yẹ Awíkókó ti fa ìjà ti Aláàfin kódà eléyìí tẹ́ sọ pé ààrẹ Awíkókó gangan ni the worst mélòó lèmi ṣe ọ̀rọ̀ tí mo sọ kò ju 2 seconds lọ lóòótọ́ ọ̀rọ̀ kékeré ń da àkórú báwọn èèyàn ṣe máa sọ bọ̀ ọ̀rọ̀ tí mo sọ mo ti reframe ọ̀rọ̀ mo ti apologize fún ọ ni mo ti ṣe gbogbo ẹ̀ what else do you guys want ẹ wá rárá bu ààrẹ security ni thank you fimilẹ ààrẹ kí lẹ pé náà ààrẹ kẹ́nìbọ̀dì máa pè mí time tí bá ń ṣe show yìí o ààrẹ kìíní kan ni thank you ẹ jẹ́ sọ ọkọ̀ fún yín kóòrùn yẹn má lọ jẹ́ kí kíní yẹn gbóná ókè mo ti ẹ̀tàn ìsìn so ẹ mọ̀ ẹ ṣe you people ẹ try láti lé mi kúrò lọ́dọ̀ bàbá Aláàfin Adéyẹmí ọ̀rọ̀ náà lẹ fi sọ ẹ̀rí ṣe ọwọ́ adé tún jọba ààrẹ tún bọ́ bẹ̀ ẹ wá ní kí n má gbìjà lú mi àsórí yín pé ẹ̀yin tẹ́ ń sọ ọmọ aládé ni mí náà adére ṣẹ́tìrí ọmọ aládé ni mí ẹgbọ́n tí olóyè bá kiri á ní ọmọ ládé Aláàfin ò ládé adé aládìkúra gbà fọláàfin ọmọ aládé ni mí so ẹ sọ bẹ́ẹ̀ mo lè jà fúlù bàbá mi ìlú bàbá tèmi ni ìwọ tó ń jà tó jọmọ Èkó tó wá ń kọ́mẹ̀ntì lọ wá ìtàn Èkó ìtàn ọba Èkó máa fi ṣe ṣó ìwọ tó jọmọ Ìbàdàn ọmọ Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè ọmọ Ìbàdàn míì wọn ò mọ history èmi ò jà fún yẹn báyìí but nǹkan tí mò ń jà fún ni pé téèyàn ọmọ Ilé-Ifẹ̀ tẹ́ ẹ̀ bá stop Awíkókó àwa náà ò ní dákẹ́
tó bá ti wò pé channel Aláàfin ló fẹ́ máa ṣọ́ ó wá ń ṣọ́ ọba wa kiri any small mistake ó wá ń bú Aláàfin bí epo bú àbá ẹ̀ wàlẹ́ ó máa lọ sẹ́wọ̀n Awíkoko nǹkan táwa máa fi rí ẹ̀wọ̀n ìyàwó ní sọ iṣẹ́ tèmi ṣe mo gbọ́n jù ẹ lọ ni torí ọ̀gá ni mí mo dẹ̀ mọ nǹkan tí mo wọ̀n kódà tí o bá ní pé security ni mò ń ṣe l'Amẹ́ríkà owó tí mò ń gbà wọn bí ya ẹ̀dá Awíkoko mo fi Ọlọ́run búra bí nǹkan fẹ́ sọ ni owó ìjọ kan mi pé mo ṣe 10 hours lásán abo ẹbí ẹ oṣù kan ò lè má nà ó tẹ́ lè ná tọ́nì tó bá ń ṣe àpà torí $100 lásán is 160,000 kó wá times sí ẹ̀mí ní sọ kẹ́ má forí gbé bọ̀ wọ́n bí ẹ̀dá wàá sanwó lé ọdún kan bẹ̀ tó bá pò tí kọ́lé kí ló dé tó ń ṣòṣì èbí èèyàn ní gbàgede ìmọ̀ èèyàn ní gbàgede ìmọ̀ náà ẹ wo létí gbàgede ìmọ̀ tó kọ́ ó invite mi gẹ́gẹ́ bí bá a ṣe jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo mọ nǹkan tí mo wọ́ ti o tó ti yé àti wọ onídàbẹ́tìsì mo tún wá fún ilé ni torí kíní kan ó ṣe gbá kan ó ṣàwòkàn kò kàn mí anybody lè abuse mi níbí I don't care but ẹ bá wọ́n Awíkoko we continue coming out for him ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìjà tó fẹ́ dálẹ̀ yẹn tẹ wá wò pé Ààrẹ Almaroof olódájà lẹ̀ you started it sórí yín ò pé ni you started láti April 5 Awíkoko ò dẹ̀ stop ẹ dẹ̀ ń blame mi I just don't know ṣáwọn èèyàn lọ́pọlọ ni ọkọ àtìyàwó máa ń jà nulẹ̀ wọ́n máa parí ẹ̀ ọ̀rẹ́ àtọ̀rẹ́ ń jà nulẹ̀ wọ́n máa parí ẹ̀ èèyàn lè ṣe mistake sọ̀rọ̀ kó dẹ̀ reframe ọ̀rọ̀ ẹ pé mo sorry òyìnbó ò ní nǹkan kan míì ju sorry lọ wàláì tó bá pa ìyá ẹ̀ tí ò bá pa ẹ́ lójú ẹsẹ̀ tó bá gbé wọn lọ court tí gbogbo wọn máa ń lọ́bẹ̀ lẹ́mọ̀ ìmáàrin tó máa ń jà court mo ti rí case kan bọ̀bọ́ yẹn pa ọmọ wọn by mistake dẹ̀ ni ok nígbà tó dé kóòtù tó máa dá ẹjọ́ kú fún ọ̀gbẹ́ni yẹn àmì tó dá ẹjọ́ fún pé life imprisonment lamẹ́ríkà máa ń dá fún yàn kó tó wá àgẹ̀ wá ti pààyàn púpọ̀ that man tó pa ọmọ wọn ó dẹ̀ náwó sí parent ó náwó sí bàbá yẹn pé bàbá yẹn ó fún gbà tí ó tún náwó yẹn pé I'm sorry náà ló máa gbà kò sí nǹkan mi lẹ́yìn sorry kò sí nǹkan tí mo lè ṣe tí bá ṣe ìyàwó mi má bínú ni ìtumọ̀ ẹ̀ ní sorry nìyẹn náà after sorry kò sí nǹkan kan mistake tó o bá ṣe láyé yìí try to say sorry go a long way fẹ́yìn tẹ́ ẹ bá kàwé jù mí lọ sorry go a long way tẹ́yìn tẹ́ ẹ bá lọ́pọlọ jù mí lọ torí gbogbo ẹ̀ tẹ́ ẹ wò mí kọ́ mo lọ́pọlọ jù lọ sorry go a long way tẹ́yìn tẹ́ ẹ bá fi làákà ìwé pé nǹkan tá à rẹ̀ ń sọ ọ́rà mú ń jà fún olùbàbá mi ni mẹ́ẹ̀ come on man kí ló ṣe yín mo dẹ̀ dákẹ́ nítorí mo dẹ̀ dákẹ́ and you guys believe pé a máa pa àní kò ní jáde mọ́ wọn bí yín dá kẹ́ ẹ tó ogún kẹ́ ẹ tó ọgbọ̀n kẹ́ ẹ wọnú ara yín ààrẹ máa ní èmi Almaroof ẹ rò pé mi ń jà pé mo fẹ́ gba àpò kan lọ́wọ́ Aláàfin ni mo fi ń jà ni ẹ ń ṣí eré ni kábíyèsí ọ̀wọ́ adé tó wà lórí ipò ó ti mọ̀ mí lórí íńtánẹ́ẹ̀tì kọ́lọ̀ tó sọ pé òun ló máa jọba orí yìí burú ṣé tí bá fẹ́ gba àpò lọ́wọ́ bàbá Adéyẹmí gan ni mi ní ti lọ fún bàbá pé bàbá ẹ fún mi mo need the position èmi ò ká mi need ipò ẹ jọ Aláàfin bá wá pè mí sí pé ààrẹ mo fẹ́ fi ẹ jẹ nǹkan kan ṣé máa reject ẹ ni mo ti jà fún ìlú bàbá mi torí wọ́n mọ̀ pé mo jà fún ìlú bàbá mi mi ìjà nítorí pé mo fẹ́ jẹ gọ́fúnà mi ìjà nítorí pé mo fẹ́ jẹ kánsílọ̀ mi ìjà nítorí pé mo fẹ́ jẹ house of representatives but guess what wàláì tó bá pè mí fóṣèlú lẹ́ni lọ́yọ̀ máa ṣe máa dẹ̀ sọ̀dí fún yín ẹ̀yin èèyàn mi kí tó kú lórí kìíní mo ní few minutes tí Ọ̀yọ́ bá pè mí lẹ́ni pé ààrẹ máa bọ̀ wá jáde fún house of rep mò ń bọ̀ máa ṣe ìdí tí màá dẹ̀ fi ṣe pọ̀ number one ọdún 10 years ago tí mo ṣe ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ inú ìlú bàbá mi náà ti bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kùsọ tí mo rà pọ̀ ráìsì mẹ́wàá tí mo ní kó pin owó tèmi ni mo fi rà àwọn ọmọ Ọ̀yọ́ wà ń bì ní Àtìbà hall ní first one that was 2017 wọ́n nígbà tó pín ráìsì ẹ̀dọ́ ojú kan báyìí àwọn ìyá yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fa landlord tá a dì sí báyìí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fa ya àwọn ìyá yẹn dẹ̀ ń kó ráìsì nínú rẹ̀ ilẹ̀ omi bọ́ lójú mi
ìgbà yẹn èmi àti Wálé Fàdákà àti ọmọ owó mi ì lè gbàgbé àjọjọ́ kò ní omi bọ́ lójú mi lẹ́yìn yẹn náà bẹ̀rẹ̀ sí pè mí ààrẹ wọn ló fẹ́ jáde SOG ọ̀rẹ́ mi pè mí ààrẹ wọn ló fẹ́ jáde fóṣèlú mo lèmi òṣòṣèlú èmi fẹ́ràn ìlú bàbá mi ni ẹ wá jọ ṣé ti bá wá ní mo fẹ́ ṣe òṣèlú látijọ́ yẹn mi ì ní ti jáde láti ṣòṣèlú màá ti jáde títí di 2025 every year ni mo lọlé tí n bá lọ ìlú mi ó kéré jù mo mọ èyí tí mo ń ná ọwọ́ adéta lọ tíkẹ́ẹ̀tì tààrà go is almost 3 million iye ò tí ẹ̀kún anybody náà tí bá ní ẹlẹ́ẹ̀kejì ìpè tí ó bá pè mí fóṣèlú màá jáde ó ní pé àwọn nǹkan tá à ń ṣe nípa Yorùbá nation ṣe báwọn olórí burúkú tó ń jáde yìí àwọn dìdìrì yìí most especially Awíkókó yìí ó wà lára ẹni tó bá jẹ́ àbọ̀ òsì lára ẹni tó bá jẹ́ ni ó gba bọ́dé ẹ lọ jẹja ẹ kábàámọ̀ gbẹ̀yìn nínú ẹja tó lọ jẹ ni wo lórí burúkú yìí ọmọ òṣìwò bó ṣe rí lùkọ ẹgọ 0 ni ó dá fún anything ó wá jókòó ó wá rò pé Aláàfin ni wọ́n máa fi pa bàbá wọ onírìṣà yìí tó pèrè ẹlẹ́gbọ̀n yín tó lóun Prince Adékúnlé Adébáyọ̀ kìnnìkan tó wà ní Maryland ó wà ní Maryland tó ló sọ síbẹ̀ ó ní Aláàfin ó lóun ló pa bàbá ọba ó sọ tí gbogbo ayé gbọ́ àbúrò yín àbẹ́gbọ̀n yín tó jẹ́ yẹn bàbá ẹ lọ fà á létí gidi gan ẹ fa etí ẹ báyìí pé àgbàlagbà ó sọ bẹ́ẹ̀ ó lóun 63 years ó dẹ̀ sọ nonsense lórí ọ̀rọ̀ tí ò mọ̀ tí ò kàn ẹ lọ fà á létí kábíyèsí Ọọ̀ni bàbá ẹ lọ fà á létí bọ́tẹ́ ẹ bá fa Awíkókó létí ibi tó máa ti bá rẹ̀ alágbára jọ ní gbogbo wa o bẹ́ẹ̀ ṣe ní agbára bẹ́ẹ̀ l'Aláàfin náà lágbára bọ́yọ̀ ṣe ní agbára bẹ́ẹ̀ ni Ilé Ifẹ̀ ti lágbára tẹ́ ẹ bá wá ní àwa méjèèjì àtọ̀yọ́ àti Ilé Ifẹ̀ tó yẹ ká fi ṣe nǹkan tó dáa bọ̀bọ́ yìí wá bẹ̀rẹ̀ sí jáde continuously ẹ̀dẹ̀ ní káwa dákẹ́ fún ṣé ẹ fẹ́ gbọ́ Ààrẹ Almaroof lèmi o èmi ò ní dákẹ́ o mo ti dákẹ́ tó ẹ bàbá mi Ọ̀yọ́mèsì ẹ má bínú mo dẹ̀ ti sọ̀dí fún yín this is getting too much láti April 5 April 6 ẹ lọ wọ àwùjọ Awíkókó April 7 April 8 April 9 April 10 títí tá fi wọ April 25 olórí burúkú kan wá sọ fún mi pé kémi dákẹ́ ìwọ ló dá wà lálẹ́ kò ní yẹ ẹnu ẹ Awíkókó ẹni àdánù ni ẹ lọ gbóṣò yìí kó tún fi jáde mo dúró di àjọ bẹ̀rẹ̀ ni tó ti yẹ àjọ bẹ̀rẹ̀ ni èmi ò ní time torí mo níṣẹ́ tí wo ò bá ṣe lé wọn bí ẹ̀dá ò jẹun wàláì ṣèbó nígbà kan tó ní kan tó lórí burúkú ẹ tó ní káwọn èèyàn dá 500,000 fún ẹ ó fẹ́ ṣí studio ó lè kí ló fẹ́ kọ́ bẹ̀ studio tí 500 million studio Wasiu Ayinde gan èló ló ná sí studio Paso èló ló ná sí studio Saheed Òṣùpá èló ló ná sí studio Taye Currency èló ló ná sí Awíkókó lè ó fẹ́ gba 500 million Mugun ló máa fún ẹ lówó yẹn Ọlọ́run níjó bàjẹ́ ààrẹ náà ni o Ààrẹ Almaroof ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹkẹrẹ Mádé ọmọ Àtìbà ọmọ àjòwú yọkọ lẹ́nu tọ̀tọ̀ ní kun àjìfà ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ afọjọ́ gbogbo dára bí egbin ìdómògùn ìbọn làwọn bàbá ńlá mi fi ń ṣọ̀pá ìbọn ni àwọn bàbá mi fi ń ṣọ̀pá dómògùn akílàjà èpò tí pọ́mọ yẹ́ ètò tó torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ́ kọ̀ bẹ́ẹ̀ ni ò lọ́kọ́ fẹ́ ó wá mú un tó kínkín ó fi ṣe kíni ó fi gbọ́kọ lọ́wọ́ ọlọ́kọ ọmọládé ládé Aláàfin ò ládé adé bàbá ńlá bàbá mi lágbà fáláàfin ẹ̀ ń ṣe èrè ní abẹ́ ń sinwin ó àṣẹ bẹ̀rẹ̀ ni ó dàbọ̀ eré.